A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Attorney General àti Mínísítà fún ẹ̀ka ìdájọ́ àná Abubakar Malami ti ké gbàjarè lórí ìkọlù tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ EFCC ṣe sí àwọn ilé rẹ̀ àti ọ́fíìsì gbogbo. Ó ní àjọ EFCC tí wọ́n ti fi sí àhámọ́ láti ọjọ́ 8 oṣù kejìlá lórí ìwádìí sí ẹ̀sùn ìwà ìbàjẹ́ takò ṣe ìkọlù sí ilé rẹ̀ ní Abuja àti Kebbi lánàá Ọjọ́rú. EFCC fìdí ìkọlù yìí múlẹ̀ fún akọ̀ròyìn lánàá bí wọ́n ti pe ìgbésẹ̀ wọn ní èyí tí ó ṣe pàtàkì láti fi wádìí. Mínísítà àná amúgbálẹ́gbẹ̀ẹ́ Malami Mohammed Doka ni ó ṣe àfihàn ìkọlù yìí nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook Malami. Wọ́n ní ìkọlù yìí wáyé látara àtẹ̀jáde tí adájọ́ Ayọ̀ Salami fi léde ní Ọjọ́rú tí Malami ní èyí ló mú alága EFCC mọ̀ọ́mọ̀ ṣe lòdì sí i. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Malami ṣàlàyé sínú àtẹ̀jáde wípé àjọ EFCC ṣe ìkọlù sí ilé rẹ̀ láì kọ́kọ́ fi tó létí bí wọ́n ti ń wá àwọn ìwé àkọọ́lẹ̀ dọ́kúmẹ́ǹtì tí wọ́n ní ó ní ń ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ Salami. Malami ní wọ́n fi ìkọlù yìí gbẹ̀san nítorí òun ké gbàjarè fún aráàlú kí alága EFCC yéé ti tòṣèlú bọ iṣẹ́ rẹ̀ bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé ohunkóhun ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí àwọn òṣìṣẹ́ ní ọ́fíìsì tí wọ́n ti lọ ṣe ìkọlù tàbí Malami nítorí èyí jẹ́ ìdúkokò mọ́ ìlànà òfin àti òfin ìṣèjọba. Ó wá rọ ọmọ Nàìjíríà kí wọ́n wo àkókò tí wọ́n lọ ṣe ìkọlù wípé ó ṣe jẹ́ ìgbà tí òun ké gbàjarè lórí ẹsẹ̀ kẹsàn-án àkọọ́lẹ̀ Salami ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé àwọn máa ṣe ìkọlù. Bákan náà ni ó rọ ẹgbẹ́ civil society àti professional bodies kí wọ́n ké sí ìjọba àpapọ̀, ẹ̀ka ìdájọ́ àti ọ́fíìsì Attorney General láti yọ̀ǹda àkọọ́lẹ̀ Salami ojú ewé 9 kí gbogbo rẹ̀ lè hàn kedere fún gbogbo ènìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti wọ́gi lé ètò yíyan ọba tuntun fún àpèrè Àwùjalẹ̀ àti Paramount Ruler ilẹ̀ Ìjẹ̀bú. Igbákejì alága ìdílé oyè Fùsẹ́ngbùwà Ọ̀jọ̀gbọ́n Fásí Yusuf ni ó fi ìdí èyí múlẹ̀ fún akọ̀ròyìn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lánàá. Àpèrè Àwùjalẹ̀ ṣí sílẹ̀ lẹ́yìn ìpapòdà ọba Síkírù Adétọ̀nà tí ó jáde láyé nínú oṣù keje lẹ́ni ọdún 91 lẹ́yìn tí ó lo ọdún 65 lórí àpèrè. Nínú lẹ́tà ọjọ́ 2 oṣù kejìlá ọdún 2025 tí akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde Ọ̀kẹ́ Adébánjọ bu ọwọ́ lù ni wọ́n fi darí ìdílé Fùsẹ́ngbùwà kí ó pèsè Àwùjalẹ̀ tuntun. Ìjọba fún ìdílé oyè yìí ní ọjọ́ 14 láti fi yanjú gbogbo ìgbésẹ̀ ìyànsípò selection process níbi tí a ti rí ọmọ ọba tí kò dín ní 60 tí wọ́n jáde láti wá du àpèrè Àwùjalẹ̀ tí wọ́n fi ọjọ́ sí ọjọ́ 15 oṣù kejìlá fún àyẹ̀wò screening. Ṣùgbọ́n ìgbésẹ̀ yìí ni ìjọba ìpínlẹ̀ ti wọ́gi lé tí wọ́n fi ké sí àwọn aṣojú ìdílé Fùsẹ́ngbùwà àti Àwùjalẹ̀ Interregnum Administration Committee fún ìpàdé ní ọjọ́ Ìṣẹ́gun. Níbi ìpàdé tí kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè Ganiu Hamzat darí ni ọ̀jọ̀gbọ́n Yusuf ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba pàṣẹ kí ìdílé oyè bẹ̀rẹ̀ ìyànsípò yìí lákọ̀tun. Ó ṣàlàyé wípé ìgbésẹ̀ àkọ́kọ́ kún fún àṣìṣe tí ó lè dá wàhálà sílẹ̀ tàbí awuyewuye ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n bá yan Àwùjalẹ̀ tuntun tán. Yusuf ní ìjọba kò nílò àti ṣẹ̀ṣẹ̀ máa wọ́gi lé e nítorí gbogbo ìlànà òfin ọdún 2021 lórí yíyan ọba àti olóyè ní ìpínlẹ̀ Ògùn àti ìkéde 1957 tó ń ṣàkóso àpèrè Àwùjalẹ̀ ni àwọn tẹ̀lé. Ó ní láìpẹ́ àwọn á gba lẹ́tà mìíràn láti ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ láti lè bẹ̀rẹ̀ ìyànsípò lákọ̀tun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ààrẹ Bọ́lá Tinubu ti lérí wípé ìṣèjọba rẹ̀ yóò ṣẹ́gun àdàlúrú àti báńdíìtì bí ó ti fi dá gbogbo ènìyàn lójú wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ń jà fitafita láti mú kí àlàáfíà jọba jákèjádò orílẹ̀-èdè. Tinubu sọ ọ̀rọ̀ wọ̀nyí lálẹ́ àná ní ilé agbára ìlú Àbújá níbi ó ti gba àlejò àwọn adarí ìlú Ògbìà ní ìpínlẹ̀ Bayelsa. Níbẹ̀ ni ó ti jẹ́jẹ̀ẹ́ wípé ìjọba rẹ̀ yóò tẹpá mọ́ ìpè tako àwọn ẹgbẹ́ àdàlúrú bí ìdàgbàsókè yóò ṣe máa wáyé ní ẹkùn Niger Delta. Ẹ̀jẹ́ ààrẹ yìí ń wáyé láàrin bí àwọn ìlú kan ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn, àríwá ìlà oòrùn àti gbùngbùn àríwá ṣe ń tẹ̀síwájú àti máa kojú ìṣòro àdàlúrú, ajínigbé àti agbésùmọ̀mí ní àwọn ìgbèríko tí ìjọba àpapọ̀ ń fi gbogbo ìgbà tẹnumọ́ wípé àwọn ń ṣe àṣeyọrí pẹ̀lú iye àdàlúrú tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àti ibi ìpàgọ́ wọn tí wọ́n ń parun. Tinubu sọ fún ikọ̀ aṣojú láti Bayelsa wípé ìṣòro ààbò orílẹ̀-èdè pọ̀ ṣùgbọ́n ìjọba kò rẹ̀wẹ̀sì bí àwọn ológun ṣe ń gbéná yá àwọn àdàlúrú àti bandits. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Delta tó fìkàlẹ̀ sí Owerri pàṣẹ láti fi de ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun iléeṣẹ́ ọlọ́pàá àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Delta láti má padà sídìí òfin gíláàsì dúdú ọkọ̀ jákèjádò orílẹ̀-èdè. Bákan náà ni ilé-ẹjọ́ ṣe ìdáwọ́kọ̀ fún ọlọ́pàá láti má kan ẹnikẹ́ni lábùkù, fi ọwọ́ ṣìkún òfin mú ẹnikẹ́ni, fi sí àhámọ́ tàbí lọ́ wọn lọ́wọ́ gbà nítorí òfin gíláàsì dúdú ọkọ̀ tinted glass policy. Adájọ́ Joe Egwu ni ó pa àṣẹ yìí lórí ẹ̀sùn tí ọmọ orílẹ̀-èdè kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Israel Joe gbé wá tí àgbà amòfin Kúnlé Ẹnu àti àwọn amòfin mìíràn ṣe agbẹjọ́rò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Agbẹnusọ àná láti ẹkùn gúúsù ìlà oòrùn sí ààrẹ Bọ́lá Tinubu àti alága ọmọ ẹgbẹ́ ìpínlẹ̀ Enugu ní ilé ìgbìmọ̀ ọ̀gbẹ́ni Joseph Onoh ti fi ẹ̀sùn kan AGF àná Abubakar Malami wípé ó jẹ́ alágàbàgebè tí kì í tẹ̀lé ìlànà òfin nígbà ìṣàkóso rẹ̀ lẹ́nu iṣẹ́ ìjọba. Nínú àtẹ̀jáde láti ìlú Paris, ilẹ̀ Faransé ni Onoh ti rọ Malami kí ó dẹ́kun ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìgbìyànjú àti blackmail, kí ó tún ti alága àjọ EFCC Ọlá Olúkóyèdé gbọ̀ngbọ̀n. Kàkà bẹ́ẹ̀ kí ó jọ̀wọ́ ara rẹ̀ fún ìwádìí tó ń lọ lọ́wọ́. Èyí ni Onoh fi fèsì sí ìpè tí Malami pè Olúkóyèdé kí ó yẹra nínú ìwádìí tí ó bá ní í ṣe pẹ̀lú rẹ̀ nítorí awuyewuye tí ó jẹyọ láti ẹsẹ̀ kẹsàn-án Justice Ayọ̀ Salami Judicial Commission of Inquiry Report. Onoh ní ọ̀rọ̀ Malami wípé wọ́n fẹ́ lo agbára ìṣàn àti tòṣèlú personal vendetta and political persecution takò ó lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ kì í ṣe òtítọ́. Onoh ṣe ìrántí ìgbà tí wọ́n júwe ilé fún adelé alága àjọ EFCC àná Ibrahim Magu ní ọdún 2020. Ó ní Malami ni ó darí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tako Magu tí wọ́n fi ránṣẹ́ sí ààrẹ Muhammadu Buhari. Ó ní wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Magu, júwe ilé fún kí adájọ́ Ayọ̀ Salami tó ṣe ìwádìí rẹ̀, ṣùgbọ́n tí àwọn kan rí ní ìgbà náà gẹ́gẹ́ bí ìlépa fún agbára láàrin ìjọba. Onoh ní Malami kọ̀ àti fi ara hàn níwájú ìgbìmọ̀ Salami panel. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé wọn ò ṣe ẹjọ́ pẹ̀lú Magu, wọ́n fi òpin sí iṣẹ́ kàríà rẹ̀ dòní. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ni Onoh fi ṣe àkàwé ìgbà ìṣàkóso Malami. Lára rẹ̀ ni bí wọ́n ti fi NSA àná Colonel Sambo Dasuki sí àhámọ́ fún ọjọ́ pípẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àṣẹ ilé-ẹjọ́ tí wọ́n ní kí wọ́n yọ̀ǹda rẹ̀ àti ìdájọ́ alukoro ẹgbẹ́ òṣèlú PDP àná Olisa Metu láì yọ ìṣọwọ́ yanjú ẹ̀sùn adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu. Ó ní ìgbésẹ̀ tí Malami gbé ní ìgbà náà ni ọ̀pọ̀ bu ẹnu àtẹ́ lù wípé ó tàpá sí àṣẹ ilé-ẹjọ́. Gbogbo ìgbésẹ̀ wọ̀nyí ṣe àfihàn wípé Malami lo ọwọ́ agbára lórí ìdájọ́. Èéṣe tó fi wá ń ké báyìí nígbà tí tábìlì yí padà kí ìwádìí EFCC lórí
Malami tẹ̀síwájú láìsí ìdíwọ́ nítorí kò sí òṣìṣẹ́ ìjọba àná tí ó kọjá ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti kéde èròǹgbà wọn àti fi ojú babaláwo 5 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú káàkiri ojúbọ ní ìpínlẹ̀ Èkó àti Ọ̀ṣun bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn níní ayédèrú owó ilẹ̀ òkèèrè tí àpapọ̀ rẹ̀ jẹ́ $3.4 million àti €280,000. Nínú àtẹ̀jáde àná lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ní EFCC ti ní ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìwé ẹ̀dùn ọkàn wípé àwọn afurasí yìí lu ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Halima Sani ní jìbìtì mílíọ̀nù $26 million. Gẹ́gẹ́ bí àlàyé EFCC, àwọn afurasí wọ̀nyí kúndùn nínú iṣẹ́ jìbìtì, ká máa tan ará ìlú pẹ̀lú bí wọ́n ti ń pe ara wọn ní olùwòsàn kí ó sì pèsè ojútùú sí ìṣòro àìlera tàbí ààjò owó. Àwọn wọ̀nyí ní àwọn ní agbára ti ẹ̀mí láti fi pèsè owó ilẹ̀ òkèèrè tí wọ́n ní ó nílò ètùtù kí owó yìí tó lè di níná. Ẹ̀tàn yìí ló mú àwọn kan dá owó sílẹ̀ fún ètùtù. Lára àwọn afurasí yìí láti rí Akíngbọ́lá Ọmọ́táyọ̀, Adéọlá Fúnṣọ́ Ògúnrìndé, Yàyà Ámọ́dù, Kúbúrátù Babalọ́lá Ọláìtàn àti Fúnmilọ́lá Sunday Ọláìtàn. Ọjọ́ 7 àti 8 oṣù Kejìlá ọdún 2025 ní ọwọ́ tó oníkálùkù wọn ní ojúbọ lẹ́yìn ìtọpinpin ní ìpínlẹ̀ méjèèjì. EFCC ní ìwádìí ṣe àfihàn wípé ẹ̀tàn fún ìwòsàn lórí oríṣiríṣi àìsàn àti ìwẹ̀ ìyàsímímọ́ ni wọ́n fi ń gba owó tí ará ìlú làágùn lé lórí. Níbi ìkọlù ní àjọ EFCC ti ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan bíi ọkọ̀ bọ̀gìnì 2, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́ láabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n fi kún un wípé gbogbo afurasí ni yóò fi ojú ba ilé-ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá parí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.